access to be. No, so what you shares. So we can unlimited. No, unlimited is that if you say no money. What you can shares, yes. Okay. Kilo the partner in the business. Oh, which one you want checking? Like what way we don't want to right now. When the first time yeah, what? Hey, ora aye gbe mi nebe. On gbe gesi o, tade. Daddy mi. Wallahi to ko ṣẹlẹ̀ leni. Ẹ wá gbọ́. Mo ṣe ẹni nu ba. Mo ṣe ko gbese. Kàyí no so yàrá ẹ. Wọ́n yàrá ẹ wá ní lórí table tó gbese. Kàyí see what I'm saying. Ẹ fẹ́ mú ni. Oh God. Oh God. Oh God. Àkàkọ́ mo ti fẹ́ mú mi mú. Kàyí. Ó wà ńbẹ̀ mo fẹ́ mú mi mú látàná mo kàn sílẹ̀ bẹ́ẹ̀ ni. Bella, you don't say that in talk. No, mo fẹ́ mú látàná mo kàn sílẹ̀ bẹ́ẹ̀ ni. Daddy mi, I didn't know what to do. Because àwọn ọmọ wa, wọ́n ní lapses, wọ́n ní so many things lórí ra fún wọn, ẹyin ò ní. Mo tún wà ní pé kí lọ ra ẹran, ìgbé gbọ́dọ̀ mú ní kí lọ ra àgbò, ìgbé gbọ́dọ̀ máa ń sọ sínú fan. Ó pọ̀ mẹ́rin. Kàyéèsì. Omi lásán ti tó. Ẹ wá ta mọ́tò ta fún mi. Wọ́n ẹ tọrọ sí lórí o. Ẹ wá ta mọ́tò mọ́tò ta 10. Ó fẹ́ pa mí ni. Kí ló mú mẹ́wàá jẹ? Daddy mi, wọ́n ní kí ẹ máa ojú di ta sí dé. Ẹ̀sọ́ máa mú fún jọba rù. Yes, exactly. Oh yeah, go and bring them now. Alright. Do you have Olami? Yes. Oh yeah, now. Olami, everyone. But only stages. You know me say, dem Olúwayé Fuji. Bàbá wa so ẹlòmíì tẹ́ máa ń kọ fún Olúwayé Fuji. Ọ̀rọ̀ ẹgbẹ́ni sọ̀rọ̀ bàbá Olúwa sọ ó yẹ dá òní. Ṣé tí ó dá sáà bọ́dún àwọn gàdí ṣe wá ní ọ̀gá wa. Bọ́dún àwọn ọ̀gá wa yìí. Bàbá wa ó ní sí. Àwọn akéde kan. Bọ́bọ́ àwọn ẹgbẹ́ wa mo ti ń bọ́ àwọn aládọ́wọ́ yìí. Irọ́ ìwọ́n tí mo sọ kọ́ ní ẹni pé àwọn ọmọ máa take place. Ọmọ máa orúkọ tí wọ́n ti take so. Mo wà ní Èkó mi lè ń bọ̀ ń jẹun. Mo ní àmọ̀ làwọn mi. Bàbá yìí. Bàbá yìí kìlọ̀ mọ́lẹ̀. Bàbá ṣe. Ẹyin mi sọ fún mi ìgbà kékeré náà. Wàhálà ẹ̀mí ni bíi ìgbò ẹ̀dẹ̀ máa fọ́n pé Wàhálà ìgbà kékeré mo lọ jàmọ́lá. I'm telling you, mo lọ ságége mo lọ jàmọ́lá. Wọ́n kò sí ẹ̀yìn ìgbẹ́yìn tẹ̀lé yìí. Bí ṣe wo gbogbo bí ṣe dé bí títí lọ jàmọ́lá báyìí kó dẹ̀ ògbọ́dún ẹ̀ mo lè bọ́lẹ̀ àwọn ọlọ́pàá dẹ̀ ṣe kí ni wọ́n lè wà láwọn dẹ̀ take shape àwọn tó rí mi lórí gbogbo àwọn tó rí mi àkí gbogbo wọlé báyìí àkí wọ́n tẹ̀lé mi wọ́n tẹ̀lé mi báyìí èyí tó fojú kọ̀ mi báyìí àkí wọlé àmúwọ̀n kí ni ilé Wájà wàhálà. ojókòó pẹ̀lú Olóòtú yóò gan ọ̀gbẹ́ni wájú náà. ojókòó tí mi jẹ́ ọtọ́ gbàdé ọjọ́ ọtọ́ jáde. mo lè gbọ́ láfẹ́ mi bọ́dì àtàlámọ̀dà tó mo lè gbọ́ lámọ̀dà yìí padà mo lè kó mọ́tò mi mo lè gbà mí ẹ̀ lọ gbogbo ẹ̀ Èmi náà ni máa bá ọ̀rẹ́ sọ ẹ́ ṣe. ẹ̀tọ́ bàtà yìí wà lè pọ̀. Ìbá kọ́dá. Ṣẹ́ríṣẹ́. Ìbá kọ́dá. Ṣẹ́ríṣẹ́. Ìwà kékeré ló gbé. Oh my God. I'm trying to appease the gods. I'm appeasing the gods. Why did you shut down? Ṣàtúnìsì, ẹni pé aláyè rẹ̀ ò ṣàní wọn. Gbàtú dárúkọ ṣàkíló ṣẹlẹ̀. Gbàtú dárúkọ ṣàkíló ṣẹlẹ̀. Ẹni tó bá dárúkọ ṣògbó, wọ́n máa gbọ́ gírígírí. Ẹni náà wọ́n fọ́ dárúkọ ṣà, gbogbo wọn fọ́ àwọn omi innocent water. Innocent water. Olúwayé. My love you. Mo lọ akékeré jàmọ̀lá. Ọmọ òun fọ́ Ìjọba ẹgbẹ́ jàmọ̀ náà. ẹ̀jẹ̀ ẹ̀yẹ́ kọ́ sọ fún mi o. Ẹnu rẹ̀ ti máa wà àdọ̀fẹ́ níbẹ̀. Mo ìjọ mo ìtú ìpìlẹ̀ ní. Dáàdì mi o, dáàdì má bí o. Máa wo ti ṣọ́kọ̀ ọ̀tẹ́ wá pè fún Adébárí. Nígbà yẹn, ẹ wo táìmù yẹn, ìgbà yẹn wá sí kiri o. Ẹ wo táìmù yẹn, sísìn, ṣẹ́rí mi yẹ, ó ní kankan tí máa ń ṣe é sìn. Ṣẹ́rí Google Map ti ṣe kankan. Tẹ́ pé, for example, ṣe àdúgbò yìí ti bá yẹn sìn.
kárí wọ́n ti update ẹ̀ o lè rí bí àdúgbò ṣe rí nígbà yẹn ìsinsìn so mo máa ṣe comparison gan so bádùgbò ṣe rí nígbà yẹn sí exactly so máa ṣe comparison gan so lẹ́jọ́ ìta máa ń kọ́ lọ́wọ́ oṣù wá sókè mo lọ sílé fún bàbá òṣà ní òkè odò ní ìgbà kan ní 1977 ọlọ́run gbà oyin dọ̀ nínú máa sọ́bọ̀ ọlọ́run mọ̀ máa rántí pé wọ́dà ló bá di níjọ Saturday was a Saturday I play Friday was Saturday here I play the Friday ní ọ̀nà tí mo mọ̀ tí yàrá wà. Ele máa mú tí èmi nìkan ní. Daddy, okay. No, drink something. What do you want to drink? I'm okay with water, sir. Yes, are you sure you want to drink the juice? No. Are you sure? Wọ́n tí ẹ rí o, ọtí ẹ̀dẹ̀ ni wọ́n kì í dà díẹ̀díẹ̀ ní gáàsì. Ọmọ olùkọ́ tí Yorùbá máa ń sọ àwọn àgbàlagbà gáàsì kan. Ọtí ẹ̀yìn ni wọ́n mú yóò. Wọ́n gáàsì wọ̀. Èmi kẹ. Mo máa da ayé kó máa jà sí ilé ìwé. Wàhálà mi máa ti pọ̀ jù máa lọ́ mọ̀ tí. Wọ́n máa bá nǹkan jẹ́ bọ̀. Yìí ni mọ́ tí. Wọ́n bá nǹkan jẹ́. Ìyẹn mo ṣe láìpẹ́ kí n mú tí ẹ yẹ. O sọ lápá, o sọ lẹ́sẹ̀. Àtúwà lọ mú tí kú ta rẹ̀. Èmi bẹ̀rù ara máa ń bà mí. Wọ́n àti pa wá lórí stage o. Papa, I swear to mighty God, daddy me. See, I tell people, see, any opportunity that you see to just meet maybe legends or whatever, just at the time my people they work with me, just utilize me. Because if you don't use that, because if you don't read the middle of October 699, every time me bread lẹ́yìn ní so. But me, I'm making my family. I'm bread bakery family. You face it. That's why I'm trying to correct you. Don't tell me you are bakery of. You are bakery of. Èmi inú tèmi lọ́tún yọ bread tó fi ń win. Nothing your bread to be winning. Come, give us Yes, sir. I'm okay, sir. Are you sure? Oh, yes. What's up, man? Huh? Line of Fuji. Fuji. Bring a bottle of Fuji and the cup and the box. Come. Which of you? Downstairs. Okay. Let us see downstairs. Reception. My friend, they're my everything. I wake up in the morning till the sun comes. I'm here with them. We see next day. We roll the rock. They are my life. He's so intelligent. Why? Okay, Only Fuji. Intelligence. Come here. Boss. Tell me, I break numb go. I break so many things. I'm an allergy. The practicing one. I went to Mecca. Every minute it was all fine. I didn't get fine boy. Tell me, I need you to never find me. We'll find you. Ṣé àrípíṣọ̀ yìí? Ìgbà tẹ jẹ́ kiri ní ibi tẹ fáwọn àfáàyàn, ilé tẹ fáwọn àfáàyàn, tẹ jẹ́ kiri ládùúgbò rẹ̀ ní ọkọ̀ta fáìn tó àwà yìí, ṣé ẹ̀wù skin mi ìgbà tó wà yìí. Mi ò ní ágì pẹ̀lú yẹn tẹ̀sán 1970 something, ṣé mi ní 1970 something? Mi ò ní bí ṣe nǹkan lórí 1970 something. Àṣàṣà olú àpá àgbàlagbà olú ayé Fuji the mighty general on biggest. Inspiration ló jẹ́ fún àìmọ̀ yìí ọmọ Okay. I'll send this. Kí ni àwọn gbogbo látẹ̀kùn?
Oh, we need one table. Ahmed Akínbí Abíọ́lá láti Lagos Island lẹ́kọ̀ọ́. Ọmọ ìdúgàn nínú Èkó. Ìlú àwọn abẹ́ lọ bí sẹ́ni sọ. Kò ṣe jẹ́ ni. Alihamdulilayi, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àtìsàlẹ̀kú àtàkàrà wò. Inside you. Husband like the Inspiration, the island. The islanders, original. Where the island is. So That's good. ṣe jẹ́ ni. So to play a show. Thank you. Nínú Tuale, ìyẹn olú ayé wọn náà wọn, mi dùn má. Tuale, àbá, ẹ̀yẹ́ ló máa láyé. Mi bí lọ kọ́lẹ́tì. Bẹ̀rẹ̀ mo ní nǹkan fẹ́. Ṣé mo tó sọ pa ọ̀nà sàkómá ni? And again, we might under the new. Shall live to always remember this beautiful moment and the outcome of it shall be everlasting in your life to everybody. Bless you. Sit down. Let me tell you one brief thing. Music is Sorry. how many like what? What is it called? What is God? God is what we don't see. And there's only one thing God wants from us. When we were talking today, Kenny, Yes, sir. that page you opened for me, bring it out again. Okay, sir. I tell you why our meeting today makes so much meaning. It makes so much meaning to a lot of generations. Those generations before me, the one of me, the one right after me, and that generation of yours. This is what Quran says. Quran chapter 2, verse 177. It says, true righteousness is not about ritualistic actions like facing a certain direction, but rather about a person's believes in Allah, the last day, angels, books, prophets, as well as their action, establishing prayer, paying the zakat, fulfilling promises, and being patient through hardship. He says this verse emphasizes that inner faith and outward good deeds. What I want to bring out of it, inner faith and outward good deeds, such as compassion for relatives, offering the poor, travelers, and the needy, are the core of being righteous. That's what Quran chapter 2 verse 177 says. I have to be good to you. How do I be good to you? I be good to you what you want. That you think I have. I do not have it. Somebody made me to be what I am, how I am, where I am. Someone perfect those things for me. The righteousness of God through my parents, my father and my mother, and everybody along the line that gave me the altar of support that makes the journey of life easy for you. We do not find it so fine in a relationship like this when we were young. Because those of them, it makes a hard thing out of life. It makes everything look like it's do I die for it. Do I die? They will tell you go and fight for it. They never encourage you. But
anyone cancels. Right where they are, God made us what we are. It is very wrong when you deny someone. If I deny you this, something better than this will come and find you. Then, where do I place my face when that happens? It is a privilege and an honor that I haven't gone around here and there. You find that worthy of doing. So you have some blessing any time. That's everything I do on Lagbaja. No, I bless you because I've been laying. Fáwọn ẹ̀ balẹ̀ ọmọ òkè odò ní sùúrù. Ẹni lọ́jọ́ kí. Ọ̀kẹ́ odò ẹ̀. Má fọwọ́ kọ́ mi. Ọmọ òkè odò ní island ni o. Kò gẹ̀ẹ́sì wáyé. Gbogbo àwọn ọgbọ́n tó máa ń lò ní àdúgbò yìí ẹ̀ máa ń lò fẹ́ mi o. Láti mi. Káfà wá ṣe. Àwọn tó súnmọ́ kápítà. Fáwọn alẹ́ ìjẹ́ ìkọ̀kọ̀ ìbá káàfù yìí sílẹ̀ ni. Ìkọlówó wà. Láti mi. Agége. Ìkọlówó wà. Ìkólólówó. Ìkólólọ́lá ìlú bí Èkó wo ló ṣọ̀wọ́n. Èrò tó ń rè kó ẹ̀fọ́ kan balẹ̀. Tinubu ṣe lóde tuntun. Ẹ̀yin tó lọ ságége ẹlọ́wọ́ kan balẹ̀. Ọba Fásá Agége. Olú ayé! Ẹ tó bá rí wà ẹ̀kọ̀ọ̀kan tó bá ti lúlú ayé wà á dún bí eégún ìgbà mí wá. Proper recording studio or proper video. Proper video. When do you want to do it? When do you want to do it? Time me follow. I cannot say today. When are you planning? When are you planning? I'm planning next month, middle of next month, like September. Middle of next month. September 15, 16, 17, 18. Let me be honest with you. Anytime you want to do, I'm supposed to go to Canada this weekend. But because of the contract, or I postponed it, after we settle all that. No, so it's better. But let whatever the recording be between the Monday and the Thursday. Monday and Wednesday. So I'm free. Monday and Wednesday. Any Monday, or the middle of the month, any Monday and Wednesday. So you Thursday, Friday, the weekend is also better. That's okay. Because àwọn ọmọ yìí náà wọ́n ti máa gbọ́ ó ti ń dún náà online everybody wọ́n ti ń gbádùn. I'll be available. I'll give you that one. It's an honor. If anybody want to be jealous, it's a Lagos Island thing. Yes. I was like, Baba, we go to Lagos Island, right? Yes. Lagos Island ibi tẹ́ bá fẹ́ ni. Wọ́n mi mú Lagos Island nítorí wàhálà yẹn máa pọ̀ díẹ̀. Ìwé àwọn boys. Bọ̀ inú Lẹ́kì ni. Tábà mú bá mi VI. No problem. Ó máa reduce. But let me be honest with you. Okay, sir. He never left. So whatever we are doing, not necessarily. Àbí pé kí n lọ church kẹ́ni kí n má jó. Lọ mọ́sí kẹ́ni kí n má ṣàṣàlátù kí n ti yín. Èmi ni bàbá mi lẹ pé. Ẹni pé come to your father's house, come forth to your father's house. Mo dẹ̀ wá lé bàbá mi. Ẹjọ́ máa ń rí. Ọ̀pọ̀ ibú gbélé wá. Ẹ àwọn ọ̀sán kan tí màá ṣe fún mi, my father's house. Jayé orí ẹ̀, ṣé bó ṣe wọlé bàbá ẹ̀? Máa fọ ẹ lórúkọ kórúkọ ẹ̀, Adé Olómi. Olórí jáde lómi báyìí. Adé Olómi. Àwọn èèyàn wọ́n yàwé gan o. Wọ́n máa wà fún ní. Omi lẹ̀rọ, omi lẹ̀rọ. Àwọn àmọ̀ báyìí. Omi lẹ̀rọ. Kò lẹ́sẹ̀ wọ́n tó fẹ́ bọ́ láyé. Ó máa fọ́ mi sí. Omi lẹ̀rọ. Yé mu ṣọ́ọ̀ṣì kan máa ní kó mú mi wá. Mẹ́kà àtúrò mi sẹ́mi. Omi yàtọ̀ sí offer peace, offer tranquility. Jẹ́ mo mi. Káà. Ẹgbẹ́ wo tí mo fi gbé ní? Ẹ̀sìn wọn gbé lè. Ọmọ ọdún lé ní mí. Àwọn lè lórí kankan. Dáàdì mi àwọn lè wọ́n ṣe ń bọ̀ ni. Èèyàn kan ló máa kọ́ dódò. Èèyàn kan ló máa kọ́ dódò. Èèyàn kan ló máa kọ́ dódò. Kò dẹ̀ sẹ́ tó kọ́kọ́ jí déta, ó máa bá èèyàn kan ta náà ni. Yóò gbọ́ òwe tí o máa parí. Yorùbá ní kò sí ọmọdé ṣe lè jíjí lóko. Òkú ló máa bá kò kò tí. Ifá orí mi rí.
èmi máa sọ àti pé omi ìjà. apárí ẹ̀kọ́ ọ̀pẹ́rẹ́sì wà látàárọ̀ ẹ̀kọ́ yẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ̀ o. wo bí yìí tó ń jẹ́ lójó tó pálọ̀ wo tó ń jẹ́ lẹ̀. mo mọ ó wà ó jẹ́ ẹgbọ́n mi ní sí pa kí ló jẹ́ lẹ̀. ó ti pọ̀ jù. owó tẹ̀ wá ọ́fíọ́sì pé bí ń pa àwọn irin ló ń jẹ ẹ bá ń pa irin lè jẹ. irin ló ń jẹ wà lókè fóònù ẹ wà lọ. wọ́n ń bọ̀ láti London máa ń lo ẹ̀fọn máa ń gbọ́ láìfún yẹn bọ̀. ìgbà tó wá tó séjì kan ẹ wá sọ pé kọ́ lọ bá yẹn máa ṣọ yín wá o kọ́ mọ́ lọ sọ pé èmi ò kì í ṣe ara yín o. nígbà tí ìwọ́ṣọ tàbí mi I swear to God wọ́n wà London máa gbọ́ kí ni ẹ máa wọ pé máa wọ sẹ́ẹ̀sì tàbí ayé ìsáyé lò. because ọmọ bàbá yẹn ni ọmọ bàbá yẹn ni bàbá yẹn tó wọ yẹn and people around. bàbá yẹn ló lead mi lọ ti fi lọ gba olú ọmọ of Lagos lọ́wọ́ ọmọ yìí kàn so bàbá mi ni tí gbogbo yẹn wọ́n pé bàbá mi ni so ẹ má tì mí síta o gẹ́gẹ́ bí mi wọṣọ. because and people amongst the crowd wọ́n ti máa rò pé ṣó segregate ẹ ti ẹ náà so wọ́n sáyé rò pé àwọn mathematics ara yẹ play Allah ìmọ̀ yóò ní dọ́bà o ẹgbọ́n o wàhálà mi kò sáyé rò báyìí pé wọ́n gbólé fún ibò ẹ wọ́n sọ so many things ẹni tó lu àpàlà ẹnu àwọn àṣírí wọ́n wá àwọn àgbà kọ́ wà lásìkò yẹn tọ́lọ́run dájọ́ pé bọ́ ṣe rí bọ́ ṣe wù wá. tó tó wá ní láìpẹ́ kọ́tẹ́ lọ ṣe fún máà tó máa sọ̀rọ̀ lórí rédíò yìí bí kòrónà ṣe tọ́ náà tó fẹ́ ṣe ilẹ̀ ṣe nìyẹn bí ìgbà tí kòrónà tọ́. wọ́n bá lọ yà mí. ó ní kọ̀ọ̀kan sọ ní láì no àwọn dáadáa àgbà tó yẹ mí nígbà pé ẹ wá pè ní gébù àbí fẹ́ wọ́n torúkọ wọn ni olórúkọ tó máa fi ṣe rédíò náà. mo ní láìfẹ́ mo dẹ̀ dára mi láàmú. ó tún á ní láìfẹ́ kan náà tẹ́ ṣe ẹ̀jẹ̀ tó pè é fún mi. o ti gbọ́ orin. máa gbọ́ àti gbọ́ máa gbọ́ àti gbọ́ wá sí wọn jẹ́ kí n fi pé mo ti lówó lọ́wọ́. ṣé o lówó ni. dáàdì mi. wà á sọ̀rọ̀ bí o sọ̀rọ̀ ṣé o lówó. ẹ máa gbọ́ ṣé o lówó. dáàdì mi ní sùúrù lọ. ṣé o lówó. ìgbà fọlọ́hún o ìwà fọlọ́hún ẹ máa gbọ́ o. ẹ máa gbọ́ tí wọ́n ti sẹ́ wọ́n á jáde wá ń sẹ́. First of all, in God we trust. Ayé ò bá padà jáyé mọ́ ọlọ́run tí wọ́n máa jẹ́ kó ipa gbọ́. Ìgbà yìí ó dàbí ìgbà yìí ni ọmọ àwọn aláyé ikú ọlọ́run yìí padà. It's not the one to do kí o ọkọ̀ sọ̀rọ̀ ẹ̀ síwájú. tó bá sọ ọ́ àwùjọ bá wọn sí iná wọn bá kò dínkù nínú ọ̀la ẹlẹ́dùn wà ní ọlọ́ọ̀bá tó wọ́ yìí. láti ló wáyé láti láwọn ń sin lọ́wọ́ ọlọ́wọ́. ẹ máa gbọ́ kó tóbi láyé ojú tóbi kí ìyá mi kó tóbi. ìgbà yẹn ọ̀nà ìgbà yẹn sọ pé kò sí ẹ ní Mẹ́kà ní Mẹ́jìnà wọ́n ṣe wúwo kò sí tọ́jú ṣe kò sí tọ́jú. Yeah, look. I'm sure I'm right. My quick go wash it. Okay, wash it for. Amúrò yìí atọ́jú yẹn fọ́ọ̀mù kádà ní àyà. Ó ti pẹ́ o ó ti lọ bí a ti lọ bí tírí òkú ẹ̀. Don't tell me that's the promise. He says the Rama. Àdúrà ibà àdúrà tó bá ti fún wa ẹ ṣe kẹ̀ fún mi.
dàgbà àti àlọ́tọ̀ àyíkí àwọn yìí fún mi àmì ẹ bá gbé sasọ police. Gidi bẹ́ẹ̀ àwọn fagidi bẹ́ẹ̀ lọ́wọ́ bá o. You see what God says. What God says. Talk it. Àṣẹ ti ẹ nìyẹn. Àṣírí ọjà bẹ́ẹ̀ lọ. Only one thing God says. God does not need anything from us. I told you today, you only need acceptance. Just accept there is God. There's God. Just accept. He doesn't want any other thing. Every other thing. I don't want. Go more. The only one thing I don't fair. Tí o fẹ́ ká ṣe. O fẹ́ ká má gbà pé òun Ọlọ́run ọba. Òun wà. Tá bá ti gbà pé Ọlọ́run wà. Gbogbo nǹkan tó kù Ọlọ́run fẹ́ fún wa. Whatever you want name, you want money, you want this, you want that. That is good. God will give it to you. You want to be president? God will give it to you. But to accept God's talk is number one. And that is what it says in Quran chapter 2. It says, it is not righteous. It is not righteous for one to believe in the what? In the you know, the conning of saying this is the Kabbas, this is. He does not believe in that. He believes your thinking, your heart. Ritualistic action. Ritualistic action. Those are Ritualistic action, that's the way he puts it. In Quran chapter 2. He does not believe in that. He says it is not righteous. The ritualistic belief. No! I want to one more don't shake. Because in that way, I won't place a supposition of love. One more time. One more time. I won't position around in place of that place. God. They just want the masses to be like their slave. Like their slave. They want you to see them as your God. After God Almighty, the next God is the God of your father and your mother. Because if you think If you don't share no God here, don't share what's here. And Obi, tí màmá tó bí àti bàbá ẹ̀ bá ṣàdúrà fún ẹ. kò sí pastor àpapọ̀. Jẹ́ kẹ́lẹ́ bọ́dì lọ mú èpè wá. Kó jẹ́ kó tọ́lá. Ìyá ẹ̀ ṣàdúrà fún ẹ pé ọmọ mi alẹ́ o, ó máa dà fún ẹ. Bàbá ẹ̀ ṣàdúrà fún ẹ pé wà á ní bá ti ṣe wà lọ́nà tó gbà. Ìyàwó wa lọ mépè. Kó ṣe èpè yẹn, gbórí rẹ̀ báyìí. Bàbá ẹ̀ṣẹ̀ síbi. Kọ́tọ́ ló ń fẹ́ nìyẹn, Ọlọ́run fẹ́ jù yẹn lọ. That's it. Every other thing wọ́n á fún ẹ. But àwọn tọ́lọ̀ ń bájà tí ò lè ní fi wọ́n lẹ̀. Tìran àwọn tí ò gbàgbọ́ lọ́wọ́ wa. But that mean, sorry to cut the short, sir. Right? Ṣeré èmi máa wà documentaries yìí. So àwọn kan wà tó ń gbé wọn mọ nǹkan tó ń jẹ́ Jésù wọn ìyá wọn kọ̀ bí wọn. Listen, off record this time. Wọ́n dọ̀tọ̀ sí Oh yeah, Kí ni ẹ ti sú mi? Tó mú ọ dání pé inú kò ń ṣe báwọn bẹ́ẹ̀ sọ èmi náà fi ṣe ámọ̀ ní bí ámọ̀ ta pé èmi náà mo wá dáadáa mi ò kọ̀ déédéé wá mo ti contact mo ti ṣe necessary things kí n tó débi so ìkan nú wọn lélẹ̀ for one reason. Tí o ṣe bí òde for the liberation and for the honor of the youth of God. Don't go, no, I'm not talk. Cut anything now. I want to talk later. The account while the least òun ló máa sọ kí ló fẹ́ mi. ẹja sọ ní ìlà wọ́n ní ìdíkò sọ wọ́n Walk
sáré kó àwọn jìlọ tó wà ní ṣáàtì. Wọ́n fọ ní problem. Wọ́n fọ ní àṣù. Kí ló wí? Kí ló wí? Jókòó náà kọ́kọ́ jókòó wa. Ní kò jókòó. Ìyẹn lè gbọ́ sálà náà. Wá ṣẹ́gun. Irúùtù ló gbà ìyẹn lè wúùtù ló gbà. Kò ní báyìí ní ṣáàlà. Iṣẹ́ mọ̀ pa ẹ̀. Wọ́n mọ̀ dájú orí yẹn tí orí yẹn gan tẹ́ bá dé pàtí tẹ́ bá kọ́. Ọ̀rẹ́ sà. Wà gbẹ́ni. Jẹ́ kí advice owó tó ṣẹlẹ̀ owó tó ṣe. Wà lọ bẹ́ẹ̀. Lọ gbá àwọn àjẹ sínú kéèsì. Àwọn tó wè jẹ́ ni wọ́n bẹ̀rẹ̀. Sí, wọ́n ìjókòó orí ìpàdé àwọn àjẹ ní o. Lọ gbá àwọn wíṣ sínú kéèsì. Ẹlẹ́yẹ dùn mí. Ọwọ́ ẹ̀kú, ọwọ́ ẹ̀yẹ, ọwọ́ ẹ̀dá, ọwọ́ ẹ̀kú. Ọmọ ayé mi. Ẹjọ́ ẹ̀yin mọ́ ní ìṣàánú ajé ṣàánú ajé o. Ẹ̀dá jẹ́ ọgbà o. Ẹjọ́ o. Àwọn ọgbà àwọn àjẹ sínú kéèsì. Dọ́kà. Mo ti yà wọ́n ṣe fídíò náà. What about you, Mama? Tóbi lọ́ba, Olúwa tóbi lọ́ba. Okay, where am I starting from? You? Fumilayo. Fumilayo. Adéwòǹkẹ́. Èèyàn máa ṣá. Gbogbo wà jẹ́ ni wọ́n, èèyàn máa ṣáà kọ́ wà jẹ́ ni wọ́n. Ajẹ́ màṣá. Máa tó yín o. Kenny, Joe, did I bá mi ṣe fídíò?